أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن سلك مسلكه وناج منهجه إلى يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وبعد adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run à ń tọrọ àlékún kí àti ìgẹ̀ fún aṣọ́jáde Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ìkẹ́ Ọlọ́run kó máa bá Ànábì àti àwọn ará ilé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí tí à ń tẹ̀lé ojúpọ̀nà tí Ànábì wa sallallahu alayhi wa sallam tó fi ilẹ̀ tí ó fi di ọjọ́ tó jẹ́ pé la yanfa'u fihi malun wala banun, owó àtọmọ ò ní ṣàǹfààní tó bá dijọ́ náà illa man ata Allah bi qalbin salim, àfẹn tó wá pàdé Ọlọ́run bá lékọ́lá bi qalbin salim, pẹ̀lú ọkàn tọ́lá kò níbi ẹbọ ṣíṣe àti ìwà nifaq. À ń fi àánú Ọlọ́run bẹ́lọ́n fi àsìkò yìí a fi ń kí gbogbo ẹ̀yin olùgbọ́ wa èyí tí ẹ̀ ń wò wá káàkiri ogun tí kálukú ti ń wà pé kọ́nà bá lékọ́lá kọ́ ṣàánú ẹnìkọ̀ọ̀kan akọ́mọ̀jì kọ́rọ̀ wa kọ́ dàrú. A sì tún kí wa pẹ̀lú gbólóhùn assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. So gẹ́gẹ́ bí a ti ń ṣàlàyé lọ láti mọ̀ pé ní ọjọ́ kẹjọ báyìí ní ọjọ́ ìsinmi èyí tí àwọn òyìnbó tí wọ́n bá wa wá torí pé kìí ṣe ọjọ́ ìsinmi fún àwa mùsùlùmí. So kọ́nà balikọ́lá kí ọ̀sán ẹnìkọ̀ọ̀kan wa. A ti ń ṣàlàyé lọ fún wa lórí ọ̀rọ̀ ìmára àlùwàlá, èyí tí a ti sọ àwọn nǹkan tí máa ń ba àlùwàlá jẹ́ níjẹjọ́ tá a ti ṣàlàyé gbogbo àwọn nǹkan yìí níwọ̀nba bí Ọlọ́run ti ní kí ó yé wa mọ́. ní òní pẹ̀lú yọ̀ǹda t'Ọlọ́run èyí tí a máa gbé yẹ̀wò òun náà ni umurun la tunqidul wudu'a, àwọn àlámọ̀rí kan tó jẹ́ wípé kò ba àlùwàlá jẹ́. ẹ̀rí pa sọ fún wa níjẹjọ́ wípé gbogbo ń tá a kàkalẹ̀ yìí o tá a bá rí nǹkan tó bá yàtọ̀ sí ká má lè ròyìn pé nǹkan yìí yóò wá ba àlùwàlá wa jẹ́ kò bàjẹ́ o. kódà kàríkà nínú tí àtàwọn pè ní kí a tí à ń lábàá ẹ̀mọ́ ènìyàn ti sọ fún wa pé tá a bá ṣe báyìí àlùwàlá má ti bàjẹ́, tá a bá ṣe báyìí àlùwàlá má ti bàjẹ́ rárá o. àwọn nǹkan tí a fẹ́ pàkíyèsí wa sí tá ẹlòmíì lè máa sọ fún wa pé téèyàn bá ṣe àlùwàlá rẹ̀ ti bàjẹ́. alákọ̀ọ́kọ́ ń bẹ nínú àwọn nǹkan tí kò ba àlùwàlá jẹ́ téèyàn bá ṣàlùwàlá tán táwọn nǹkan yìí bá ṣẹlẹ̀ àlùwàlá èèyàn ò bàjẹ́. òun náà ni lamsur rajul almar'a, so biduni ahilin, kí ọmọnìyàn kó gbá obìnrin mú láì jẹ́ wípé gàgá kankan wà kó fi skin ọwọ́ rẹ̀ báyìí kó fi mú obìnrin lọ́wọ́. so ń bọ̀ ṣàlùwàlá tán bóyá ó gbá obìnrin lọ́wọ́ mú báyìí, ẹlẹ́tọ̀ọ́ rẹ̀ là ń sọ o. kódà kọjá yí pé kìí ṣe ẹlẹ́tọ̀ọ́ rẹ̀ gan, kọjá pé obìnrin tí Islam ní kò lè fọwọ́ kàn òun lọ́lọ́ fọwọ́ kàn, ọ̀tọ̀ ni jìyà pé ó fọwọ́ kàn nǹkan tí kò yẹ kó fọwọ́ kàn. eléyìí ò ba ìbádà rẹ̀ jẹ́, ká má dàpọ̀ mọ́ra wọn. àwọn kan bẹ táwọn èèyàn máa ń dàpọ̀ mọ́ra wọn. lápẹẹrẹ omi àlùwàlá lápẹẹrẹ ní ìsìn èèyàn fẹ́ ṣe àlùwàlá ó wá bu omi sí inú gbá góòdì. Islam sọ fún ayé pé góòdì o èèwọ̀ ní ká lò tó ti yé báyìí. èèyàn wá lọ fi omi yẹn ó fi ṣe àlùwàlá rẹ̀ dáa ṣùgbọ́n yóò jẹ́ ìyá pé ń lo góòdì kọ̀ọ̀kan mọ́ra wọn. ìdá omi sínú igbá góòdì yẹn kò bà àlùwàlá jẹ́. Islam ní a gbọ́dọ̀ wọṣọ hariri aláàrí, a gbọ́dọ̀ wọ̀. èèyàn wá lọ wé láwàní hariri ńlówé tó wé kírun, tàbí aṣọ tó wọ̀ aṣọ hariri ni òun lọ́wọ́ kírun. irú ẹni bẹ́ẹ̀ ó nírun walakinnahu athimun, ṣùgbọ́n irú ẹni bẹ́ẹ̀ lẹ́ṣẹ̀ ni. kí ló fà? àwọn àfẹ́sìn wọ́n jẹ́ kó yé wa wípé idha aada tahrim
ìntọ́lọ́wọ́n bá àlékè ọlá tó bá ṣe léèwọ̀ fún wa má ṣe ọlọ́run tó jẹ́ àràmù tó bá jẹ́ wípé àdìsí tó gbé wá àbí àyà Kùránì tó gbé wá ìdá àádà tahrim ìlà dhatil ìbádà aw shartiha tó wá jẹ́ pé má ṣe ọlọ́run ọba lọ forí sọ ìjọsìn gangan báyìí ni tàbí májẹ̀mú tí ó jẹ́ kí ìjọsìn ọjà tẹ́wọ́gbà òní má ṣe yẹn lọ forí sọ fasadat téèyàn bá yẹ lé lọ serú ìjọsìn bẹ́ẹ̀ ìjọsìn yẹn ó ti bàjẹ́ mọ́yàn lọ́wọ́ lápẹẹrẹ Islam ní ká dojúkọ kíbla èèyàn wá dojúkọ kíbla nígbà tó fẹ́ kírun so kò nírun ṣùgbọ́n wa idha aada ila amrin khariji tí ọba jẹ́ wípé má sí ọlọ́run ọba lọ forí gbá nǹkan tí ò ní í ṣe pẹ̀lú ìbádà lam tafsud ìjọsìn yẹn ò bàjẹ́ o ìjọsìn yẹn yóò máa jẹ́ àtẹ̀wọ́gbà yóò máa jẹ́ nǹkan tó lálàáfíà ṣùgbọ́n tó bá lọ ṣe á sọ pé kí ni o á ní ẹlẹ́sẹ̀ onírú ẹni bẹ́ẹ̀ inú ìṣẹ̀lẹ̀ Islam ọ̀sọ́ fún ayé pé tẹ́ ẹ bá fẹ́ kírun o ẹ gbọ́dọ̀ wọṣọ àríìrí mọ́ wọṣọ àríìrí general ni kì í ṣe pé bóyá lórí ọ̀rọ̀ ìrun kò ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọ̀run àtọwà lórí àtòsí lórí ìrun ẹni ọmọ wọ̀ ẹnìkan wá lọ wọ̀ irú ẹni bẹ́ẹ̀ ẹlẹ́sẹ̀ ni ṣùgbọ́n bàdà tó ṣe ó wà sọ̀híhà so ìyẹn ni irú ń tà sọ ní ìsìn pé èèyàn lọ gbẹ́ tí ìṣẹ́lẹ̀tọ̀ rẹ̀ mú kì í ṣe ọ̀rọ̀ sọ́lẹ́sẹ̀ kọ̀lẹ́sẹ̀ ní tà ń sọ ṣé ìjọsìn rẹ̀ àlùwàlá rẹ̀ sọ́jà àbí ọjà àlùwàlá rẹ̀ ọjà ṣùgbọ́n tí ìṣẹ́lẹ̀tọ̀ rẹ̀ tó gbámú ọ̀tọ̀ ní ìjìyẹ léyàn àtàwọn ìbéèrè mi tẹ́lómi ọmọ bèrè ẹ̀ ṣé gẹ́fẹ̀rẹ̀dì yàn ṣó lè dáná fún ẹnu Ramadan oúnjẹ lóúnjẹ jẹ́ ó fi jẹ́ sàárè ó fi ṣe sínú ní ìyẹn ò ní ṣe pẹ̀lú ààwẹ̀ rẹ̀ ṣùgbọ́n dáadáa tó bá jọ wà láàrin yín lẹ́ẹ̀jẹ̀jọ́ lọ́tọ̀ dáadáa tó bá jọ kó yín papọ̀ kì í ṣe oúnjẹ tó jẹ ní ó ní àwọn nígbà tí ìbá ti ṣe oúnjẹ pé ntọ́nà ọba àlìkọ́lá ni ọmọ jẹ lọ jẹ ká má dàpọ̀ mọ́ra wọn so ilé ìjẹ́ kó yá pé téèyàn bá gba obìnrin mú tó sàlùwàlà tó wá gba obìnrin mú àlùwàlá rẹ̀ ọ̀já lórí ntọ́fẹsẹ̀múlẹ́jù lọ́dọ̀ àwọn àfẹ́sìn so bákan náà nínú àwọn nǹkan tó jẹ́ yí pé kò bà àlùwàlá jẹ́ òun náà ni khuruju dam min ghairi al-makhraj al-mu'tad kí ẹ̀jẹ̀ kó jáde láì ṣe ibi tí a ti bá sábà pẹ́jẹ̀ máa ń jáde ìyún lójú ara so bóyá obìnrin tí ó sì menstruation ọkùnrin tiẹ̀ kò ní bí kankan tẹ́jẹ̀ ti fẹ́ jáde lára rẹ̀ kẹ́jọ̀ wá gbàgbé kẹ́ jáde lára káwá sọ yí pé nítorí pé ẹ̀ sàlùwàlà ẹ̀jẹ̀ wá jáde ńbẹ̀ káwá ní àlùwàlà rẹ̀ sí kí ni o ti já irú ẹni bí àlùwàlà rẹ̀ ọ̀já o ẹni tí ọba rí báyẹn àlùwàlà yẹn ọ̀já kí ló dé tá a fi wí bẹ́ẹ̀ tó bá jẹ́ pé jíjáde ẹ̀jẹ̀ lápẹẹrẹ nísìn ẹ̀jẹ̀ menstruation tó bá jáde nígbà téèyàn sàlùwàlà àlùwàlà yẹn já àlùwàlà eléyìí ò já làwọn àáfàá ni wọ́n fi júwe fún wa wípé àti ọkùnrin àtobìnrin adà gẹ́gẹ́ bíi liquid something ni wá n ti ń sàn òun lọkùnrin n ti ń sàn òun náà lóbìnrin ṣùgbọ́n wọ́n á fi obìnrin wọ́n fi wé ẹ̀jẹ̀ ń sàn wọ́n wá fi ọkùnrin wọ́n fi wé ìtọ̀ náà ń sàn n ti ń sàn ní méjèèjì ìtọ̀ a rí i pé títọ̀ bá wà nínú ara ò ní balẹ̀ mọ́ ìtọ̀ tí ń jó èyàn ò ní gẹ́ẹ̀tì ara ẹ̀ mọ́ bí kò tè lọ tú nǹkan yẹn dálẹ̀ òun lára rẹ̀ ó sì máa rí àwọn àáfàá ní bọ́kùnrin sì gbọ́dọ̀ rí náà ọkùnrin iṣẹ́ tí máa ń jókòó kalẹ̀ nínú ilé yọ bọ́ ta lọ struggle ni bí ìgbà tí ìtọ̀ bá wà nínú ara tí ò ní dúró sínú ara tí ó ti máa jóyàn láwọn bẹ́ẹ̀ náà ni ọkùnrin ó sì kí ni o tó wọ́n máa jáde fòkì wájẹ̀ ẹ̀mú lọ wá gbogbo ẹ̀ lọ ṣùgbọ́n obìnrin òǹdá ẹ̀gẹ́ bí ẹ̀jẹ̀ asùlù rẹ̀ ìpìlẹ̀ rẹ̀ ní pé kó dúró nú ara kọ̀ǹdíṣàn kan ní máa ń mú ẹ̀jẹ̀ jáde
kóbìnrin ó tó lè jáde condition ni ọmọ gbóbìnrin jáde káàkiri obìnrin ẹsẹ̀ tí wọ́n jáde fòkìfòkì ló jẹ́ kí gbogbo àwọn àáfà tí bá ń sọ fún yín pé what man can do better tàbí pé ẹ̀yin obìnrin wọn ò fún yín ní freedom ní kálukú náà ẹsẹ̀ tó wù yín ọ̀fẹ́ báyé yín jẹ́ ni ìsọkúsọ òní sọ Islam pọ́n obìnrin lé pọ̀ níta bá débẹ̀ ní kí ẹ̀jẹ̀ inú ara ní máa ń gbé jíjáde ẹ̀jẹ̀ lára condition ni ó jáde tí èbá ṣe pé èèyàn bá jóbìnrin tí ó máa ṣe menstruation nǹkan àlàáda ní nǹkan tó jẹ́ wípé nature ni kó máa wá ẹ má jẹ́ àpè ní pé oṣooṣù ni máa ń wá ọ Ọlọ́run dá oríṣiríṣi ẹ̀dá nínú fíkìú àpàdà débẹ̀ náà kì í ṣe gbogbo obìnrin ní ṣe menstruation ní oṣooṣù làwọn afáfí máa ń pè ní nǹkan àádá obìnrin ṣùgbọ́n ní tó common jù ní kọjú oṣooṣù Ọlọ́run dẹ́lò míì tó jẹ́ pé ó lè mọ́ ṣe jẹ́ ẹ̀mẹ́rin lọ́nà ọdún so kì í ṣe pé dandan kó jẹ́ oṣooṣù bákan náà kì í ṣe gbogbo obìnrin ní ṣe máa ń ṣe láti ààyè ibi tí obìnrin ti máa ń ṣe ẹlòmíì bẹ àtẹ́lẹwọ́ ní tiẹ̀ tó pé tó bá dásìkò gbà náà àtẹ́lẹwọ́ rẹ̀ ní ọ̀pọ̀n gbogbo ẹ̀ làwọn àfẹ́sìn ṣàlàyé fún wa lábùsùnmọ́ pé àlìfíkìwù fi dín ismatun minal fitan kéèyàn gbàgbọ́ yí ẹ̀sìn ismatun minal fitan oní ọ̀wà odi ìsọ fún yẹn kúrò níbi àdánwò Islam ẹ̀sìn tó wáìdì ni ọkọjá à ń sun rárá lóde ọkọjá à ń sun rárá àwa ń jáwó gbàrò já kẹ́ ẹ bá owó eléyìí èso owó yín owó kìíní kan Islam kọjá bẹ́ẹ̀ kọ́lọ̀mbà lè kọ́lá kí ọ̀sán ẹnìkọ̀ọ̀kan wa so condition ni máa ń mẹ́jẹ̀ jáde bóyá lára obìnrin ṣùgbọ́n ọkùnrin míì lè sí ọdún márùn-ún tí ó sọ pé ẹ̀jẹ̀ ò jáde lára wọn kí ni ẹ̀jẹ̀ fẹ́ jáde lára ọkùnrin sí tí ì bá ṣe pé ọba rè kánná tí bílódì ṣe mistake kọ́ lára nígbà tí ọlọ́gba gáràjì ibi kó wọ́n fún ṣẹlẹ́nu so kọjá kì í ṣe tọ́ọ̀gì ọkùnrin míì lè sí ọdún márùn-ún bá ó fi hàn pé ẹ̀jẹ̀ condition ni máa ń mú jáde a fi ìyà lọ bí ọ̀rọ̀ tóbi so ẹ̀jẹ̀ tó bá wá jáde lára tí èsè ń tí àti bá sábà bíi tóbìnrin tí ṣe menstruation ẹ̀jẹ̀ menstruation lọ jẹ́ nǹkan tí yóò bà àlùwàlá jẹ́ so èèyàn kan ṣàlùwàlá tán ọwọ́ àfẹsẹ̀ kọ látàpapọ̀ yẹn ló ṣe ẹ̀jẹ̀ irú àlùwàlá bẹ́ẹ̀ kọjá o nínú ń tá a lè rí lẹ́rìí tí ò ní di pé káàdìnìkan sọ pé ọ̀dà náà má dé sí wa lórí pé kinní kan bàbá wa Ibn Taymiyyah rahimahullah ta'ala rahmatan wasi'a kọ́lọ̀n balikọ́lá kó bá ní kẹwọn bàbá ní àwọn sọ̀hábà lójú ayé ànàbí sallallahu alaihi wasallam wọ́n ń kọ́ lójú ogun wọ́n ń jà lójú ogun tí wọ́n sì ń hún di wọn àsìkò òrùn sì ń tó gbogbo wọn sì ń kírun pẹ̀lú aṣọ ẹ̀jẹ̀ wọn tànàbí ọ̀sọ́ fún wọn pé kí wọ́n sì lọ bọ́ aṣọ ẹ̀jẹ̀ ẹlẹ̀ ó fi hàn yìí pé jíjáde ẹ̀jẹ̀ lára ìyẹn ọ̀sba àlùwàlá jẹ́ kò sì sọ aṣọ yẹn di ẹlẹ́gbin ẹlẹ́ẹ̀kẹta àfẹ̀jẹ̀ tó jẹ́ menstruation àwọn àrùn ẹ̀jẹ̀ tó jẹ́jẹ̀ ẹlẹ́gbin ọ̀hún bẹ́ o ìkànnù rẹ̀ ní menstruation ẹlẹ́ẹ̀kẹta òun náà ni alikọ́ìhù kéèyàn ò bì ẹni tó bá sàlùwàlà tán tó bá bì so nǹkan iná ó ti ṣe kí ni o kọ̀ọ̀kọ̀ bá àlùwàlà rẹ̀ jẹ́ èébì kọjá lùwàlà rárá so kí akáàkọ́ alágbèjà ó ti sàlùwàlà tán so oníwà sàlùwàlà tán lọ́wọ́ bì ẹjọ́ tálùwàlà mi ṣe lẹ́yìn kó bomi yọ ẹnu nù kó sì tú dànù nínú àwọn nǹkan tí ọjà lùwàlà tó ẹ pàwọn èèyàn sọ pé àwọn ti já lùwàlà torí gbogbo nǹkan tẹ́ ẹ bá wo ìwé mi tẹ́lómi nǹkan níwèé ń tọ́já lùwàlà ẹ fẹ́ wò ká àṣà education kan fẹ́ẹ̀ tán ni ilé ọjà lùwàlà tọ̀hún fẹ́ẹ̀ rárá níta àti kà fún wa níjẹjọ́ ìyẹn àwọn nǹkan tọ́já lùwàlà nínú àwọn nǹkan míì tí ọjà lùwàlà tọ́jà pé lè ti ẹ̀kọ́ mọ́ òun náà ni tagsilu limayyiti wa hamluhu kéèyàn ọwẹ́ òkú èèyàn lálùwàlà tẹ́lẹ̀ ọwọ́ àwẹ́ òkú àbí ọba wọn gbé òkú àwọn àfọ́bà ní ẹ̀rí tẹ́lẹ̀ mi bá wẹ̀ òkú táwọn ní àìmọ́ ti jà lọ kírun sẹ́lá ẹjá àtà lọ wẹ̀ wọn káàkọ́ lọ wẹ̀ náà rárá o akálàṣe aládìsí lórí rẹ̀ ṣùgbẹ́nu kan àdìsí wọn àwọn àfà wọn kàn fẹ́ fún wa tó bá wú yẹn ní kọ́ lọ wẹ̀ kò sí inú ọ̀ràn yẹn kọjá lúwà léyàn ẹni tó lálùwà tẹ́lẹ̀ tó wẹ̀ kú tí ìbá ti jẹ wípé ẹ̀gbin jáde lára ti ẹ̀gẹ́gẹ́ wọ́n yọ ọ̀tọ̀ àbọ̀ yàgbẹ́ so kò ní ìtumọ̀ kankan pé ọ̀sẹ̀ wa lọ́wọ́ bọ́ léwẹ̀ tó wà lọ wẹ̀ nítorí pé ọwẹ̀ kú àbí ọba wọn fọwọ́ gbé òkú àwọn nǹkan yọjà lọ́la nínú nǹkan tó tún kọ́ mọ̀ tó jẹ́ yí pé
eléyìí náà tó gbajúmọ̀ láwùjọ wa sẹ́ẹ̀rí Islam máa dúró díẹ̀ níbí ẹ̀sìn ìmọ̀ ni kì í ṣe ẹ̀sìn ọgbọ́n orí. àwọn èèyàn máa ní ìntàfẹ́sọ nísìn tẹ́yìn bá gbé sínú làákàyè tàbá gbé síbi òdi ìmánì torí ìmánì gidi yóò ṣiṣẹ́ pẹ̀lú mọ́ni ṣùgbọ́n dí ìmánì yóò kẹgbà ìmánì nìkan mú yóò máa wò pé ló ń lè fi ṣẹ̀sìn rárá o ìmánì gidi yóò ṣiṣẹ́ pẹ̀lú ìmọ̀ òní. tá a bá gbé sínú mọ̀ níta fẹ́ ṣàlàyé ọ̀gọ̀rọ̀ èèyàn ní ọmọ sọ pàtàkì jùlọ nílùú wa mi pé àlọ́lá rẹ ti jánu lápẹẹrẹ èèyàn sálùwàlà tán ń bọ̀ wá sálùwàlà ó ti wá kírun ó wá yá bóyá kò ti sí kírun ó sá àlùwàlà tẹ́lẹ̀ ìwọ́n ń ṣe ìmẹ́jì pé sálùwàlà mi ti já àbí ọ̀já ṣé àlùwàlà mi já ṣé mo so àbí ń so ó ń ṣe iyèméjì. ìyàtọ̀ ń bẹ láàrin àṣàkù àti zọ́nù. zọ́nù ó ní pé kẹwọn òkè ọjà kọjá astagfirullah zọ́nù ó ní kẹwọn òkè àlùwàlà mi ti já ń tọ́ tẹ̀sùn wọn jù lórí ẹ̀mí èèyàn ni pé nǹkan yẹn já ṣùgbọ́n mi tó wà bẹ lórí mi nǹkan ó sì lè má já o àmọ́ ó sì lè má já yẹn ó kéré èyí tó kéré yẹn nǹkan là ń sọ èyí tó pọ̀ lórí ẹ̀mí nǹkan ó súnmọ́ kọjá zọ́nù nìyàn èrò nìyẹn nǹkan là ń sọ ṣùgbọ́n n tá ń sọ ní ìsìn ó ní tọ́jà yí pé àtọ́já kọjá sọjá sí ọjà sọjá sí ọjà òun ni méjèèjì ní tẹ̀sùn wọn ní orí ẹ̀mí èèyàn ìyẹn là ń pè ní ṣákù èèyàn sì méjì pé sálọ̀lá mi já àbí ọjà tó bá jẹ́ pé àwọn tó fẹ́ lo òdì ìmọ̀ọ́nì ni ní tí wọ́n sọ ni wípé yọ̀rọ̀ tálọ̀lá mi ṣe nìyẹn ti ń ṣe èméjì náà rárá o ẹni tí bá ń ṣe èméjì lórí wípé sálùwàlá àwọn já àbí ọjà ń tọ́ da lójú òun ni pò ń sálùwàlá ní tí ń ṣe èméjì lé lórí ni pé sọ́jà àbí ọjà nínú ṣẹ̀ríà Islam àlùwàlá yẹn ọjà o pẹ̀lú ìmọ̀ ṣùgbọ́n pẹ̀lú dí ìmọ̀ ní yọ lọ tálùwàlá ṣe kílẹ̀ rí ànábì ní dá má yẹ̀rí ibùkà ìlà má lá yẹ̀rí ibùkà èyí tí bá ń ṣe ọ́ níyèméjì gbé jùlẹ̀ lọ síbi tí ò ní ṣe ọ́ níyèméjì ẹlòmíràn wà ó pé ṣe nǹkan kan náà wà á kọ́ lájọ sọ́bà ṣèbí wà tí ń ṣe ẹ̀ níyèméjì èyàn sì bọ́ bí pé jẹ́ lọ sèmí rárá ọ̀gbádìí sì ń yé ìyẹn lọ́fà táwọn àfa òní usul àwọn àfa ẹlẹ́sìn tí wọ́n ń fi ìmọ̀ dáṣẹ́ sìn tá a mọ̀ sáwọn àfa òní usul fi kí wọ́n ní aliyakinu la yazulu bishak aliyakin la yazulu bishak ń tó bá já àmọ̀dájú tó bá dọ́ ọ lójú iyèméjì ò lè gbé kú òfin ọ láíláí kí lámọ̀dájú àmọ̀dájú ni pé ọ̀sàlùwàlà in tó ń ṣe iyèméjì ilé lórí ni wípé sọ́jà àbí ọjà ṣùgbọ́n dọ́ ọ lójú pọ̀ ọ̀sàlùwàlà yìí ò clear èyí tí ọ̀dọ́ ọ lójú ni pé sọ́jà àbí ọjà ọ wà á padà síbi àdísì pé dá máa yẹ̀rí búkà in tí ń sọ ní iyèméjì òun ni pé sọ́jà àbí ọjà ìlà máa láyẹ̀rí búkà ọ wà á lọ síbi tí ò sí ọ ní iyèméjì in tí ò sí ọ ní iyèméjì ni pé mọ̀sàlùwàlà ẹ jẹ́ ká farabalẹ̀ gbọ́ bẹ́yìn dáadáa ẹni tí ń ṣe méjì sálọ̀lá mi já àbí ọjà ìmọ̀ ni wípé kọjá ẹ mọ̀jà wá wò pé abala kan Islam èyí sẹ́sì tó má abala kan ẹ jẹ́ wọn fún wa ní òdì kejì rẹ̀ tá a fi mọ̀ yìí pé kọ́ ọmọ rò pé àwọn sẹ́ra àwọn afálùsùn náà ọ̀rọ̀ tó bá rọrùn nẹ́ẹ̀sì ní ẹ̀ ń sọ rárá ó wò ó sì àmọ́ ntólé náà nẹ́ẹ̀sì ọlọ́wọ́ wulẹ̀ gbé ntólé ma ja'ala Allahu alaykum fi ddini min haraj fi ddini min haraj ọlọ́run lòun ò gbé nǹkan tó le sínú ẹ̀sìn fún wa abala kejì tó fi wá mọ̀ pé méjì ni èèyàn tọ̀ ọ̀dà lójúpọ̀ tọ̀ ọ wá ń ṣe méjì pẹ̀lú náà sílẹ̀ ẹ̀ka tí mo tọ̀ ṣé mo tábà àbí ń tábà nínú ṣẹ̀ríà Islam èyí tí ó ṣe òun náà ni pé yóò lọ tábà padà kódà kó ti sàlọ́lá tẹ́lẹ̀tẹ́lẹ̀ yóò gbà pé òun ọ̀là lùwàlà torí pé ó dá lójú pé ọ̀sẹ̀ gbin in tí ń ṣe níyèméjì ni pé ṣé mo ṣe mọ́ra àbí ń ṣe mọ́ra yóò wá padà sí pilẹ̀ kí ni ìpìlẹ̀ tó dá lójú ọ̀sẹ̀ gbin sọ́sẹ̀ mọ́ra ní jiyàn sí onírú lójú
yóò wá padà síbi pé ìṣèmára yóò lọ sí kíni o yóò lọ sí mọ́ra. Eléyìí ò nìkan ni tó lè jálùwàlá èèyàn bóyá èèyàn ń ṣe iyèméjì lórí pé ṣé mo sì mọ́ra, ṣùgbọ́n èèyàn ń ṣe iyèméjì lórí pé ṣé àlùwàlá mi ti já àbí ọjà, èèyàn ó padà síbi pé kí ni o kọjá. Àmọ́ èèyàn ń ṣe iyèméjì lórí pé ṣé mo mọ́ra nígbà tí mo ṣẹ̀gbin àbí ìmọ́ra, ó padà síbi wípé ọ̀ mọ́ra torí pé ń tọ́dọ̀ lójú ní pọ̀ ṣẹ̀gbin sọ ò sì mọ́ra, òun ló ń ṣe iyèméjì sí. Ntí ẹ̀sìn tó ṣàlàyé fún wa ní lábísọ́ wọn yìí pé ẹ̀sìn Islam ìmọ̀ ló ní o kì í ṣe ọgbọ́n orí. Ìmọ̀ ló ní àdínì, àwọn bàbá wo ní ìmọ̀ ló làdínì, ọgbọ́n ògbé. Àwọn nǹkan yìí àwọn ní àwọn nǹkan tó jẹ́ yìí pé kò bá àlùwàlá jẹ́ tó bá ṣẹlẹ̀ sí wa. Nínú àwọn nǹkan tá a wá fẹ́ àti kúlọ̀ǹda ìmọ̀ra, a ti sọ̀rọ̀ àlùwàlá fún wa lọ báyìí. Èyí tó kàn òun náà ní inú àwọn nǹkan tá a fi máa ń ṣèmọ̀ra òun náà ní aliguslu, ìwẹ̀ tẹ̀sìn. Ìwẹ̀ tẹ̀sìn kì í ṣe ìwẹ̀ pé mo fẹ́ jáde mò ń lọ ibi iṣẹ́, kì í ṣe ìwẹ̀ pé mo fẹ́ ara mi tiẹ̀ ń gbóná kí n lọ bomi ara. Tábà ti ń sọ̀rọ̀ ń pa aliguslu, à ń sọ̀rọ̀ ń pa ìwẹ̀ tẹ̀sìn, kì í ṣe ìwẹ̀ tí mò ń jáde lọ bí iṣẹ́ láràárọ̀ àbí mò ń lọ school àbí mò ń lọ receive lecture. So alákọ̀ọ́kọ́ àwọn àfáà ní pé ká bọ́ síbi kí ni àwọn nǹkan tí yóò sọ ìwẹ̀ yìí mujibatil ghusl, àwọn nǹkan tí yóò sọ ìwẹ̀ ẹ̀sìn tá a padà sàlàyé bó o láti máa ń wẹ̀. Kì í ṣe gbogbo ntẹ́ ń gbọ́n bí orin tẹ́nìkan kan àáfọwọ́gbò kí ni fọwọ́gbò. So gbogbo eléyìí ò kọ́ wọ́n kọ ìwé ìwẹ̀fẹ́ lómi ọ̀fẹ́ tó fi péjì 10 lórí bí òun ó sì wẹ̀ rárá. Ìsìláàmù iṣẹ́ ìmọ̀ ló ní ọgbọ́n ògbé. A sì gbọ́dọ̀ súnmọ́ àwọn àfáà súnnà, àwọn tí wọn ò ní dayé wa rú, tí wọn ò ní bálìkì àmọ́ wa jẹ́, tí wọ́n tọ́ wa sí ọ̀nà dáadáa. Tọ́ ọ bá ti lè bá súnnà ṣọ̀tá, èèyàn ó yọ lódò ní tí èkó o. Béèyàn bá já àfáà tọ́ bá súnnà ṣọ̀tá yóò mọ bó ma kí ó tẹ́lẹ̀ ká mọ kí ó mọ́. Tó bá jẹ́ wípé èèsà àfáà ọwọ́ akórira àwọn onísúnnà òòsùn mọ́ wọn, inú gbólọ́ọ̀mọ́ tọ̀rọ̀ tẹ́ ìdálìkì àmọ́, torí pé àwọn tó lè gáìdì ẹ lójú ọ̀nà tọ̀tọ̀ òòrùn ti bá ṣọ̀tá wọn. Àwọn tó lè gáìdì ẹ lọ́nà tó ńgbà tọ́lọ́hún tiẹ̀ la ìlàhìlà tí ì bá ṣe pé èèyàn bá bunú tán tó ponú tán pátápátá, kéèyàn máa sọ yí pé Abubakar kọ́ ló sì kejì ànábì nínú kòtò, a ti fèsì ẹ̀ lọ. Ṣùgbọ́n àwọn akásáré wá sí mi lórí yí pé àìmọ̀mọ̀ kéwù ni kò jẹ́ kẹ́ni tá à ń sọ yìí ní òjò ọmọ wípé ìsọkúsọ ló ń sọ. Ìkórìíra súnà lọ́sọ di òpè ló jẹ́ kó ní àrùn ọpọlọ so tó ṣòfò làákàyè so ntọ́fà náà. Kí ni tí ì bá ṣe bẹ́ẹ̀ Ọlọ́run ní thaniyathnaini nínú èdè Lárúbáwá tí wọ́n sọ pé thaniyathnaini àti kìíní kejì ìlọ̀rọ̀ yẹn lè kónú sínú thalithu thalatha ẹnìkan ló lè jẹ́ náà mẹ́tẹ̀ẹ̀ta. Ṣùgbọ́n kọ̀rínà jẹ́ kó yé wa wípé Abubakar ní thaniyathnaini ànábì, àyà yẹn ń tọ́ka lórí ọlá tí ń bẹ fún Abubakar nítorí pé tánàbí bá ṣe nǹkan ẹni tí tó máa ń ṣe nínú àlè umma yìí tá a tó lè ríru rẹ̀ kà sí lọ́rùn òun náà l'Abubakar. thaniyathnaini ànábì ni kì í sẹ́nu kòtò nìkan tá ni ọba tó wá Umar bin Khattab radiyallahu anhu níjọ́ tó fẹ́ jáde láyé. Umar wá ń sunkún, wọ́n wá ní kí ní pọ́ lẹ́kùn ìwọ Umar. Umar ní gbogbo futuhat asílù tá a gbàlú káàkiri tí Ọlọ́run ní kí Islam tara àwọn kọ́ fún káàkiri àwọn ìlú yìí ẹbí òun jù bí kan ìyẹn nǹkan ni tó ń ronú sí. Ó ní nǹkan méjì kan bẹ́ fún Abubakar tó jẹ́ wípé Abubakar fi jẹ lọ tó ń bá rírọ ẹ̀ gan lásán gbogbo futuhat yìí gan à ń sílù káàkiri yìí kọjá ládá tó tó irú ntọ́lọ́run sí fún Abubakar. Wọ́n ní kí ni ó ní odidi ọjọ́ kan àtòru kan náà ni Ọlọ́run sọ de kaba Abubakar ọjọ́ kan
àtòru kan wọ́n lè wò lọ́jọ́ Umaru ní yawma ridda, ọjọ́ tí àwọn èèyàn ká kó mọ̀ tí aláwọn òsì Islam mọ̀gbà tánàbí kú sallallahu alaihi wasallam. Abubakar wá dúó pé láyé gbogbo ń tẹ́ ní òsì inú ẹ̀sìn yìí ń gbógun tìyìn lórí rẹ̀, tó sì jagun níjọ́ náà tọ́lọ̀ ń lo Abubakar àti lè dá Islam padà. Ọ̀rọ̀ yẹn dogun ìtàn ńlá ni. Umaru ní ọjọ́ yawmu ridda ó lóore ju gbogbo ń tọ́run rí pé bóyá òun ṣe lọ, torí pé Ọlọ́run lo Abubakar gbogbo sàbí òòrí ní Abubakar rí tí tọ́lọ́run fi sílẹ̀ àká ìwògbò wọn síbẹ̀ pé ní Abubakar rí òun lọ́nà. Umaru ní ẹlẹ́ẹ̀kejì òru wo ni? Umaru ní thaniya ithnaini ní idhihuma fil ghar, òru tí Abubakar bá nàbí páàsì nínú kòtò tí ọ̀sẹ́ nìkan kan sàbí tó wà mẹ́jọ wọn àtànàbí lọ òru yẹn máa lọ lápọ̀ o. Ntí Umaru gan sọ tí ń gẹ̀ràn rẹ̀ wípé kó sì jẹ́ pé òun ló ń lọ wà pẹ̀lú ànàbí irú ọjọ́ tó fẹ́ kú ìbáyìí nìsín opportunity ládó tún pọ̀ dáadáa ni. Kẹ́nìkan wá jẹ̀kọ́ àti ìláyó ká ní Abubakar kan ní bẹ́ẹ̀ Abdullahi ibn Uraykis ni, so tálọ́ tó wọn kẹ́bílẹ̀ ibn Uraykis ó ní bẹ́ẹ̀. So bákan náà Abubakar kì í tún sọ nìkan ló tẹ̀lé, kì í ṣe ọ̀rọ̀ bí kòtò nìkan ló ti jẹ́ thaniya ithnaini nínú àlè umma yìí. Ànàbí ò kírun lẹ́yìn ẹnì kankan tó ju Abubakar lọ. Nígbà tánàbí ò kírun nàbí ní kó kírun, ànàbí tó wá kírun. So thaniya ithnaini náà nọ ń bẹ̀ ọ́ ní tánàbí ṣe Abubakar tó ṣe kí ni ó ṣe. Àwọn àfáàkà hajj ńgbà Ọlọ́run sọ́dọ̀ rẹ̀ yẹn Abubakar lànàbí ní kọ́kọ́ lọ sí báwọn èèyàn thaniya ithnaini nù. Àkọ́kọ́ ẹni tó kọ́kọ́ pe àwọn èèyàn sínú Islam báadà nàbí sallallahu alaihi wasallam Abubakar thaniya ithnaini nù. Àkọ́kọ́ ẹni tí wọ́n kọ́ síṣẹ́ gbé ànàbí gbà tánàbí kú Abubakar ni thaniya ithnaini. Ọlọ́run tó thaniya ithnaini nù bí ó sì tó wá rí lálìkì àmọ́ náà ni pé thaniya ithnaini níbi ànàbí bá ti wà báyìí Abubakar gbogbo òjókòó tá Abubakar bá wà ń bẹ̀ Abubakar ni ó wà lẹ́gbẹ̀ẹ́ ànàbí, kò sí bómi jẹ̀gbẹ́ ànàbí lọ. thaniya ithnaini náà nù. Bóun ni òsì wá ní jẹ́pọ̀ náà ni ó wà nù kòtò tó ríyàn bá fakú. Kí la bá débẹ̀ mujibatul ghusl, àwọn nǹkan tí ó sọ ìwẹ̀ ẹ̀sìn di ọ̀ranyàn fún yàn tá a fi mọ̀ yìí pé ìwẹ̀ yìí o, ìwẹ̀ tẹ̀sí tá à ń sọ yìí o, ó ti di ọ̀ranyàn kéèyàn ó wẹ̀. Alákọ̀ọ́kọ́ òun náà ni khurujul mani, kí spáàmù òrìjínà gẹ́gẹ́ kó jáde ala wajhi sihha fil yaqdha awi nawm, kí spáàmù ó jáde lára èèyàn lójú ọ̀nà èyí tó gbà lálàáfíà. So èèyàn sùn ni ó àbí ó ṣe lójú ayé. So ìyẹn jẹ́ number one nínú àwọn nǹkan tó jẹ́ wípé ìmọ̀ ń sọ ìwẹ̀ di ọ̀ranyàn, jíjáde sperm. So jíjáde àtọ̀ èyí tí máa ń di ọmọ lójú ayé gangan ni ó àbẹ́yàn sùn tó lálà. Ọlọ́run nínú Suratul Maida Ọlọ́run ní wa in kuntum junuban fatahharu, tẹ́ ẹ bá jẹ́ ẹni tí jẹ́nàbà ń bẹ lára rẹ̀ ẹ lọ sí kíni o, ẹ lọ wẹ̀ tọ̀hárọ̀ ń bẹ̀ bí mánà al-ghusl, ẹ lọ wẹ̀. Ó fi hàn pé nínú nǹkan tí máa ń sọ ìwẹ̀ di ọ̀ranyàn òun náà ní kíni o, ó ní khurujul mani. Àwọn àfáà wa jẹ́ kó yé wa wípé nínú àwọn nǹkan míì títún máa ń sọ ìwẹ̀ di ọ̀ranyàn òun náà ni iltiqa'ul khitanaini walaw min ghairi izal, kí abẹ́ méjì kó pàdé báyìí, abẹ́ tọkùnrin àtàbẹ́ tóbin, tí méjèèjì báyìí lè kára wọn pẹ̀lú skin bọ́ọ̀lù ń ṣe dá abẹ́ yẹn síbẹ̀ tí èsè wípé aṣọ kọ́fà rẹ o, tábẹ́ méjèèjì báyìí lè kára wọn, kódà kí omi ọmọ jáde lára ọkùnrin faqad wajaba al-ghusl, ìwẹ̀ ti dọ̀ranyàn. Àkíyèsí mi láyé lónìí tí wọ́n ń pèpè yìí pé ẹ má dàbẹ́ fọ́mọ obìnrin, ẹ má dàbẹ́ fọ́mọ obìnrin. Inú ẹ̀rí tá a fi rí i pé ó wà mashru', ó wà nínú ṣẹ̀ríà Ọlọ́run, ó lẹ́tọ̀ọ́ ká dábẹ́ fóbìnrin, ṣùgbọ́n ìdájọ́ rẹ̀ yàtọ̀ sí tọkùnrin ni. Ṣùgbọ́n kì í ṣe wípé ẹ má ti wá dá ti di criminal.
tóbìnrin gbẹlẹgẹ́ ni pé déédéé ń tọ́ yẹn wọ́n mú kó bẹ́ẹ̀ tí wọ́n bá mú jùlọ ó ní side effect. Bákan náà tí wọn ò bá tó mu rárá ó tún lè ní side effect fún àwọn ẹ̀yà kan. A sì múrọ̀ á tùrú ẹ̀yàwó tó wá jẹ́ pé àwọn ẹ̀yà tí ṣáwà bá ń bẹ lára wọn tí adùn bá pọ̀ lára wọn nínú ẹ̀yà míì tábà mí nìpẹ̀lẹ̀ yà kì í ṣe fámìlì kálukú là ń sọ o. Ìran Yorùbá ẹ̀yà kan ni, ìran Ìgbò ẹ̀yà kan ni, ìran Haúsá ẹ̀yà kan ni. So tá a bá wo ẹ̀yà bó ṣe wá wà káàkiri àgbáyé nù, tá a bá wo àwọn ẹ̀yà yẹn pé àwọn ẹni wọ́n máa ń ní sexual urge gan, ṣáwà ara wọn pọ̀ gan, irú àwọn ẹni bẹ́ẹ̀ wọn ò gbọ́dọ̀ mọ́ máa bóbi wọn dábẹ́ o. Tí wọn ò bá ilé bá dábẹ́ yóò fẹ́ lè máa lọ́mọkùnrin títì níbi tí ṣáwà yóò tún pọ̀ dé. So ìyẹn bá tí a bá tún wá lọ gé kọjá nọ́mà tó ẹ̀wọ̀n ó gé tí a lọ gé jù, irú obìnrin bẹ́ẹ̀ kò ní sí adùn pé ọkùnrin ń súnmọ́ lára rẹ̀. Kódà yóò máa wọ ọkùnrin báyìí nígbà míì ló jẹ́ pé láyé àwọn pé kíní kan ní khitanu Firauni, láyé Firauni tó bá fẹ́ ba yé àwọn ọmọ obìnrin jẹ́ tí wọ́n fẹ́ sọ wọ́n di pàpàǹlági yóò wà mú ojú ara wọn ntí a máa ń gbé bẹ́ẹ̀ yóò bá wọn họ́ tán délẹ̀ kó lè bá a máa rí ẹ̀ fi dáko wọn ò ní rí tọkùnrin rò mọ́. So kí ni tá a fẹ́ lò ní pé ọ̀rọ̀ abẹ́rẹ́ kọ́ la fẹ́ sọ ṣùgbọ́n nǹkan yìí lẹ́tọ̀ àmọ́ ọ̀ràn yẹn ni fi hakir rijal ṣùgbọ́n makirama lọ jẹ́ àpọ́nlé lọ jẹ́ fóbìnrin bá a bá dá fàbíyà wà ní ìmọ̀ bá a sì bá dá náà kò sábúrú bẹ́ẹ̀ ṣùgbọ́n o kárí ipá bá dá bó ṣe tíntín níbẹ̀ kún ọ̀rọ̀ amúkò bẹ́ẹ̀ tó bá jẹ́ yí pé ẹ̀yà tí sexual urge wọn mọ́ Ọlọ́run dá Yorùbá dá a wà láàrin méjì sexual urge wọ ọ̀pọ̀ jù kò sì kéré jù ṣùgbọ́n àwọn ẹ̀yà kan bẹ́ẹ̀ tó jẹ́ pé wọ́n fẹ́ lè lọ máa mú ọkùnrin lójú títì irú àwọn ẹni bẹ́ẹ̀ tẹ́ ẹ bá sì ròbí náà míì tí wọ́n fi márèjì lọ tí ò dáhùn kọ́mọ̀jẹ̀ kan ti bá sábẹ́ dání so tí ò rí tọkùnrin rò mọ́ so ní tá a fẹ́ lò ní pé nínú ẹ̀rí tá a fi mọ̀ wípé abẹ́ dídá fọ́kùnrin àtòbí ara ẹ̀sìn lọ wà ànábì ní ìdàlítàkọ̀ alẹ́kẹta náà ni tí abẹ́ méjì wọ́n èé pé abẹ́ ní kìtánù ilá bá dàmọ̀ kòtó ti náà àfẹ̀yìngbà tí wọ́n bá tó dá ànábì sọ pé kìtánà ni nínú èdè Lárúbáwá tí abẹ́ méjì tí wọ́n dá bá ti pàdé kìtánù nìyẹn a jẹ́ pé wọ́n máa dá tóbi náà wọ́n á máa dá tọkùnrin akálàsì àdìsí kan bẹ tí a ní ìyá kan máa ń dábẹ́ ní Mádínà tánàbí mi sọ fún pé látẹ̀ni hánìkì máa họ́ délẹ̀ wọlé àdìsí dọ̀yìf so àdìsí tí kò fẹsẹ̀ múlẹ̀ ni so nínú nǹkan tí máa ń sọ ìwẹ̀ di ọ̀ranyàn òun náà ni kí abẹ́ méjì ó pàdé ọkùnrin àtobìnrin wọn abẹ́ wọn jọ pàdé wala min duni inzal kódà kọjá wípé mingọ́rì inzal kọjá pé omi ò jáde lára ọkùnrin ànábì ní idha jalasa bayna shu'abiha al-arba tí ọkùnrin báyìí lé sùn lé obìnrin lórí tí ìgbà àwọn jọ kanra báyìí ti tán kanra wọn tábẹ́ wá kanra wọn thumma jahadaha tí wọ́n á fi abẹ́ kọ abẹ́ so faqad wajaba al-ghusl ànábì ní ìwẹ̀ ti ṣe kí ni ó ti di ọ̀ranyàn so hatta wa in lam yanzil aw wa lam yanzil kódà kọ́ di pé ọkùnrin yẹn kò ṣe kí ni kò rìlíìsì sára obìnrin ìwẹ̀ ti di ọ̀ranyàn so eléyìí jẹ́ nínú àwọn nǹkan tí máa ń sọ ìwẹ̀ di ọ̀ranyàn so bákan náà nínú àwọn nǹkan tí máa ń sọ ìwẹ̀ di ọ̀ranyàn òun náà ni alhaid wa nifas ẹ̀jẹ̀ nǹkan tá a mọ̀ pé máa ń jáde lára obìnrin ìṣesí obìnrin ó ní pé kó ṣe menstruation ó lè má jẹ́ oṣooṣù gẹ́gẹ́ bá a ti sọ lẹ́ẹ̀kan bákan náà ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni wà nifas tí nifas bá jáde àwọn nǹkan yóò sọ ìwẹ̀ di ọ̀ranyàn so fún obìnrin tí nǹkan jáde lára rẹ̀ kí ni nifasu tá à ń sọ yìí òun náà ni ẹ̀jẹ̀ ìbímọ tí ẹ̀jẹ̀ ìbímọ bá ti lè jáde so ó ti di ọ̀ranyàn fóbìnrin yìí pé tó bá ti lè padà dá tẹ́jẹ̀ yẹn bá dá tí menstruation náà bá dá ẹ̀jẹ̀ nǹkan oṣù tó bá lè dá wíwẹ̀ ó ti dọ̀ranyàn tí ẹ̀jẹ̀ ìbímọ náà bá ti dá lára obìnrin kó tó di pé yóò máa kírun padà yóò lọ wẹ̀ dídá rẹ̀ ni ó sọ ìwẹ̀ di ọ̀ranyàn àìdá rẹ̀ kò lè tí ìwẹ̀wẹ̀ tẹ̀sìn yóò máa wẹ̀wẹ̀ mí ò ìwẹ̀ tẹ̀sìn là ń sọ tí ó fi di mímọ́ so tó ní
bá ti ṣàlàyé béèyàn ṣe é wẹ̀. So inshallah tó bá dijọ́ mẹ́jọ a máa tẹ̀síwájú lórí ìwẹ̀ tí mùsùlùmí kèfèrí tó gba Islam sọ̀rọ̀ àyàn ní kó lọ wẹ̀ àbí ó ní wẹ̀. So nínú àwọn àwẹ̀ tí sínú nǹkan tí máa ń sọ ìwẹ̀ di ọ̀ràn yẹn ni. Bákan náà gúúsùlù jùmọ̀ sọ̀látùl jùmọ̀ ìrúnjọ́ jímọ̀ sínú nǹkan tí máa ń sọ ìwẹ̀ di ọ̀ràn yẹn ni. Méjèèjì yìí a tìrìtì ẹ̀ ní ọ̀tọ̀ọ̀tọ̀ a ṣàlàyé àwọn ìwẹ̀ tó jẹ́ yí pé kì í ṣe ọ̀ràn yẹn fún akátó wá sọ báwo ni Islam ṣe ní ká wẹ̀ ìwẹ̀ ẹ̀sìn. Àfààní Ọlọ́run bẹ lọ́hùn èyí tá a gbọ́ Ọlọ́run ṣe ń bàlẹ́jọ́ aburú fa kọ́lọ́n kọ́ lájọ kan oṣù rẹ̀ kọ́ la gbólóhùn la ilaha illallah àgbọ́yé ẹ̀sìn ọ̀dọ̀wọ́ ẹnìkọ̀ọ̀kan wa ẹ jẹ́ ká máa fi ọkàn ká máa fi bá ọ̀rọ̀ ẹ̀sìn wa kárí pé a mú ẹ̀sìn amúlọ́kùn dúdú gan lẹ́yìn ìgbà téèyàn bá ti mọ Ọlọ́run lọ́kan tí àkídà rẹ̀ bá ti dá tí ó máa síngbẹ́rẹ́ tí ó máa wàgbò tí ó máa yẹsẹ́ wò ìtọ́kàn ní fi kí wẹ̀sìn kọ́ mọ̀rún kí kọ́ máa wẹ̀ gbà kọ́ máa zàkáyọ kọ́ máa hajj ṣe hajj làwọn èèyàn ń lọ báyìí ní ìsìn ọ̀gọ̀rọ̀ alájì ní lọ wẹ́sì owó pàtàkì lọ ní Nàìjíríà látara àwọn tí yóò kó wọn lọ tó jẹ́ pé rádaràdá òní 1.3 1.4 1.5 1.6 yóò sì jóná tán láàrin ijọ́ mẹ́rin tí ò sì ní sí nǹkan kan bẹ́ẹ̀ kọ́nà wọn bàlẹ́ kọ́ lálábí sọ wá pé al-fiqhu fi din ismatun min al-fitan ìgbàgbọ́ yìí ẹ̀sìn ó di ìsọni fún yàn kúrò níbi fìtínà. So ọ̀gá àgbàgbọ́ yìí ẹ̀sìn ni kéèyàn ó sì kọ́kọ́ gbàgbọ́ yìí ń pa àmọ́ náà ọlọ́kan kéèyàn ọmọ sìn gbẹ́rẹ́ mọ́ yẹsẹ́ wò máa dúró tọba tọ́ dọ́ nígbàgbọ́ má pò ókọ àǹjẹ̀nu má pò ókọ séwù má kó sòrò rẹ lọ bá séwù kẹ̀kẹ́ séwù tó lọ́ kó sòrò rẹ bá òun gan olùsí ni. So ó ní bùkátà sí àánú Ọlọ́run ó ń gbọ́ lè gbọ́ bùkátà ara rẹ̀ tó bá lè gbọ́ bùkátà rẹ̀ ni kì í ṣe bọ́ ṣe kọ́rọ̀ gbèsè ayé rẹ̀ orí nu ìwọ gan ṣàkíyèsí rẹ̀ ìwọ náà wò ṣé bó ṣe kọ́rọ̀ gbèsè ayé rẹ̀ orí nu tí wọ́n bá ní kọ́ mọ èèyàn kò lè yàn báwọn tó ẹ̀ kó ní ọba jẹ pé kọ́ yàn nǹkan bá ń bẹ lọ́wọ́ rẹ̀ bí gbèsè ayé rẹ̀ ṣe rí kọ́ ni ó ṣe rí. So àfààní Ọlọ́run bẹ lọ ètò àgbọ̀ ọlọ́mọ sí ìbàlẹ́jọ àbúrú fún wa aqulu ma tasma'un astaghfirullaha li wa lakum wa lisa'iril muslimina min kulli dhanb subhanaka wa hamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin.